tẹ́ bá ń gbọ́ ẹ mọ́ sí ìkà láyé torí àmì rọrùn ẹ mọ́ sí ìkà láyé o torí àmì rọrùn tá bá ti débòdì àhóròjọ. ẹlòmíín wà nù wá tó jẹ́ wípé bó ṣe ń lo ayé kò tọ́ lọ́rùn wọn lọ́wọ́. ǹjẹ́ ara tí Ọlọ́run fún ẹ tó pè ní tẹ́ḿpìlì òun Ọlọ́run ǹjẹ́ o fi pawó wálé fún? Mọ́mí mi ò mọ bí tẹ́ ti rí gbogbo àwọn verses tẹ́ ń ka yìí. Mo bẹ̀ yín nítorí Kristi. Èmi ò bá believe pé Àbíkẹ́ lè ever wúlò wá tí òun sọ pé òun wò yẹn. Ìyàtọ̀ tó ṣe yìí máa jẹ́ o. Bọ́mọ yẹn ṣe ń bu àwọn èèyàn jẹ́ káàkiri gbogbo àdúgbò ó máa dọ́dọ̀ ẹ̀. Ìbùkẹ́. Tí bá gbẹ̀gbàdú fún ẹ. Ìyẹn ti wá ṣetán láti gba Jésù Kristi ní Ọlọ́run àti olùgbàlà yín báyìí. ṣe tó ń bo ńgbà tí wàá ń sọ̀rọ̀ pé ẹ̀yin o kí wọ́n ká lọ sọ́dọ̀ Jésù o kí wọ́n fi èṣù àti iṣẹ́ rẹ̀ lẹ̀ o gbọ́dọ̀ ti rí. Tó bá ń wá àwọn adójútì ní obìnrin torí ìwọ ni kó lé number 1 kó máa lọ níwájú lẹ́lẹ́lẹ́lẹ́ báyìí kó máa lé ẹ kó máa bà ẹ́. Wọ́n tó bá pẹ́ kó tó kúrò báyìí àbùkù olóròǹbó á kàn ẹ́. Ẹ gẹ́rà olóròǹbó sì wo ni ẹ láìpẹ́ oníbẹ̀pẹ̀. ewúrẹ́ tèmi ò lóun ò bá gùntàn ṣe àmọ́ ìgbà tí àgùntàn ẹ̀ níyẹ̀ òun òbí dúdú ń tọ̀. Ọjọ́ kíjọ́ tí mo bá tún ká ẹ mọ́di pé òun mọ́nítọ̀ mi tó sọ̀rọ̀ ẹ di EFCC kalẹ̀ ọjọ́ yẹn ló máa tẹ́. Tó bá sọ fún mi wípé àwọn tó ń fún ẹja lóúnjẹ ló tún ṣekú pẹja màmá sọ pé irọ́ ni. bàbá mi lọmọbìnrin iṣẹ́ tí bàbá mi ṣì ń bínú. The next thing tí mi bí lè gbà ní láti ṣe ń sìn ni pé àdúrà ló yẹ ká gbà. ẹ mọ̀ pé gbogbo àdúrà bá jọ yín èpè ní jáde fún ni. má jẹ́ kó yọ lára iwájú wípé tí eyín bá kọlu ìkan máa ń tẹ̀ fún kan.